I go by the name Bọ́lájọmí Sunday Igboho. Àwọn fáǹsì Sunday Igboho àti Sunday Igboho ti jáde tán. Wọ́n ní fídíò tí mo ṣe, the video wey I do dey first day wey I talk say Sunday Igboho collect 50 billion. Kò ṣe mi ni mo sọ blogger ni o ṣe you no dey believe blogger o anything wey you see online. Na your own risk so now. Olóyè búkú àwọn blogger wọ́n máa ń parọ́ mọ́ ẹ̀ na so that they lie against me too. So èmi rí àìsí àmì mo dẹ̀ sọ. So now Sunday Igboho don talk say no collect money. He's here for peace. Even now they fight for Yoruba. So now they don't not 1/3 for now. Make them comot 1/3 for Baba head. Kí Baba lè ní sinmi ká Baba lè fúyẹ́. Ẹ̀yọ̀ 1/3 kò ní ara Sunday Igboho. Kí ara Sunday Igboho lè fúyẹ́. Baba is free. Even he talk say he go fight for us. He go stand for us. All these people, bandits, all these Yoruba land for Hausa, for Igbo land. He say he go stop them. Ẹ̀yin fáǹsì mi ẹjọ́ ń tẹ́ Ọlọ́run ebi ń pa àwọn ọmọ Nàìjíríà o ogun tó wà ń lù sí owó lẹ máa fún wa lóúnjẹ o. Ṣàkà tó ṣẹ̀rí ẹ̀ṣẹ́ rí ẹ wá blọ́gà kan kẹ pa tẹ́bà tí pa blọ́gà kan àwọn blọ́gà yẹn onírọ̀ blọ́gà wọn ò ní stop. Wọ́n dé ní ṣe blọ́gà náà sí náà go dey lie up and down o. Na useless blogger go post say Sunday Igboho àṣẹ Sunday Igboho ó yà ẹ bá sí mi o. Sunday Igboho don talk say even all these bandits, all those aya killer, all those people that they kidnap people, they say they don't get power. Now because of say government they give them chance. If government support Sunday Igboho, it's not for violence, but it's here for correction. Correct them. Ẹ jẹ́ kó power people kó power ọ̀fà kó takùn wọn. Kí Sunday Igboho jáde tán. Sunday Igboho is here for Yoruba. He's a powerful man. And now they don't support him. Then fight for who fight for you. I love who love me. I dey for who dey for me. For where they give me money na I go dey. Ẹ fẹ́ mi lówó ẹ o. Àwa nídìí owó gbójáwé dẹ́n já ẹ. Àwa nídìí owó. If àwa jẹun pé pẹ̀lẹ́ don full. Everything tí okun bá ti dé ìgbà yẹn la lè sọ bro. Ẹ bá pé wà sí ìjà. Má pẹ́ mi kí wá lọ jà o. Owó ni kí wá lọ gbà o. Ẹ̀yin máa ń sinmi Sunday Igboho ní àwọn onídìí owó wọn pé kó ṣá wọn lẹ̀. Sunday Igboho ní kó ṣá wọn lẹ̀ ń pàrọ̀ gba ṣíṣì lọ́wọ́ wọn pé kọ́kọ́ ṣá wọn lẹ̀ gbáwọn máa dúró tán fún Yorùbá. God bless Sunday Igboho. Fàájà my country and fancy. Sunday Igboho ọkọ̀ Fúlàní owó ọkọ̀ Fúlàní Sunday Igboho wọ́n náà ò gba ṣíṣì wọ́n ti jáde tán o. Bàbá náà ò gba ṣíṣì wọ́n náà fáwọn ní wọ́n tẹ́dì ní làwọn ṣe stay low key. Wọ́n náà àtàkì àwọn tó ń pa àwọn ọmọ Yorùbá tó ń da fáàmù ní fáàmù láàmù tó ń fi màálù báyé everywhere jẹ́. The man say he dey fight for Yorùbá. Na so they attack am. They say they stop am make no fit waka. Na him make am dey him own day. Say no one problem. He's here for peace. Make Nigeria please make dem help Sunday Igboho. He say no collect any shishi from anybody. He don't even know how their money. He only want make dem free am. Freedom. Make him free. Tí Sunday Igboho bá ti ní freedom. Nigeria máa ní freedom. Ọmọ Yorùbá máa ní freedom. Ara wa máa balẹ̀. Ara wa fúyẹ́. Tí ara Sunday Igboho bá ti fúyẹ́. Tó bá ti yọ wọ́n tẹ̀dí Sunday Igboho kó ara àbá máa fúyẹ́. Sunday Igboho collect 50 billion. He collect am for peacefully. Collect 15 million kó má jagun mọ́. Wọ́n ní kí Nnamdi Kanu kó gba 50 billion. Pẹ̀lú ọyẹ pẹ̀lú gbogbo ẹ̀ ó náà wọn ò fẹ́ pé death or Biafra. Ẹ̀yin bá ń sinmi tó bá gbówó fẹ́mi èmi máa gbówó o. Èmi ò ní jagun mọ́ o tẹ́mi bá rówó èmi ò ní jagun mọ́ o. Bí Sunday Igboho ṣe ń gbádùn báyìí. Sunday Igboho dey yọ̀tọ̀ mi because ọ̀nà ò jagun mọ́. Fight for yourself don't fight for them. Fóra kàlà kó fó kó gba security kó lè ná ọmọ ogun lẹ́yìn jagunjagun ní mímú náà wọ́n. Ẹni ká gba láńsẹ̀sì kó jẹ́ fẹ́mi láńsẹ̀sì bàbá kàlà. Máa ṣẹ́kẹ̀ sẹ́nibọ̀dì létí wàá sọ pé àfà wàá kọlẹ̀kùn yàrá mi àbí àfà wàá gọ̀ wò Yorùbá láǹdí ẹ̀ wò àwọn ò fọ́. Ṣàkà tó ṣàrí anybody wey advise me say make I protest àbí pé
ìwé máa bá yín jàjà wèrè àbí máa go join terrorist or politics talk ní sóríire o. ṣé ẹ rí nǹkan tó ṣe fún Nnamdi Kanu àbí máa ibo yẹn? ṣé ẹ rí nǹkan tó ṣe wọ́n rán ní ẹlẹ́ni lẹ́wọ̀n? They say the man don dey for there 5 years. He dey drag government, dey drag Nigeria government. He say he want Biafra. They say they give am 500 billion with oye. He say he no want. Say he want Biafra or death. God, me, I want money o, I want peace. Tó bá gbé owó fún mi, gbé kí n má jà mọ́, mi ò ní sọ blow mọ́.